Àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan láti bẹ̀rẹ̀ sí ní san owó òṣìṣẹ́ tó kéré jù. Ẹnìkan tó jẹ́ alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Rivers ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ń ṣe àtìlẹ́yìn fún Nyesom Wike láti máa dàbàrú ètò òṣèlú ní ìpínlẹ̀ Rivers. Àwọn ajínigbé tí wọ́n jí ẹni tí ń ṣe ẹni ọ̀wọ̀ tó jẹ́ adarí ilé ìjọsìn àgùdà kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ń béèrè fún owó mílíọ̀nù rọ̀gbọ̀rọ̀gbọ̀. Ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ti ṣí aṣọ lójú eégún ohun ìṣẹ̀ǹbáyé kan tí yóò máa mú ohun tó dàbí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lọ sí iwájú. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Ghana ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ti ń gbèrò rẹ̀ láti máa kó epo láti bí ibùdó ìfọpo ti iléeṣẹ́ Dangote. Lẹ́ka ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí eré ìdárayá ní ilẹ̀ adúláwọ̀ CAF ni wọ́n ti kéde rẹ̀ ọjọ́ méjì tí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yóò fi máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn méjì. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ Ọ̀tàláwé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ Làǹjẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́rọ̀ kò jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ké sí gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan láti tẹ̀lé àlàkalẹ̀ àṣẹ èyí tí wọn yóò fi máa san owó òṣìṣẹ́ tó kéré jù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe àkọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà John Akume ló sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ Ajé níbi ìpàdé kan tí ó ṣe pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Níbẹ̀ ló ti gbóríyìn fún àwọn ìpínlẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n ti gbìyànjá àti máa san owó òṣìṣẹ́ tó kéré jù. Akume sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó ti fa ojú gbogbo àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Eléyìí ni òun fi rọ gbogbo àwọn ìpínlẹ̀ tí wọn kò tí ì máa sanwó náà láti tètè ṣe ohun tí yẹ kí wọ́n ṣe nípa ti owó náà. Bákan náà ló sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn gómìnà lọ́lọ́kan-ò-jọ̀kan ní ìpínlẹ̀ ni wọ́n ti fi ikùn lukùn láti mú ìdàgbàsókè bá àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Akume wá sọ di mímọ̀ lákòótán yìí pé inú àwọn ti dùn sí àwọn ìròyìn ayọ̀ tí àwọn gbọ́ láti àwọn ìpínlẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan wípé àwọn ìpínlẹ̀ kan ni wọ́n ti ń san owó yìí. Bákan náà ló gbóríyìn fún wọn wípé kí wọ́n má tẹsẹ̀ dúró, bẹ́ẹ̀ kí wọ́n máa ṣe ìlọsíwájú nípa sísan owó náà. Ẹnìkan tó jẹ́ alẹ́nulọ́rọ̀ tó ti fi ìgbà kan rí jẹ́ olórí ní ẹ̀ka Niger Delta Asari Dokubo òun ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ṣe àtìlẹ́yìn fún Nyesom Wike, ẹni tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tó ti di alákòóso fún olúùlú ilẹ̀ wa orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí láti máa dàbàrú àwọn ètò òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ̀rọ̀ náà di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí ó wáyé ní ilé-iṣẹ́ amóhùnmáwòrán lọ́jọ́ Ìṣẹ́gun. Dokubo fi èròǹgbà rẹ̀ hàn pé ojúgbà wọn látàrí bí làásìgbò kan ṣe ń lọ ní ìpínlẹ̀ Rivers. Bákan náà ló sọ di mímọ̀ sí ìwájú wípé kò sí èso rere níbi tí wọ́n bá ti gbìyànjú láti yọ gómìnà Fubara kúrò lórí oyè. Ó wá sọ di mímọ̀ sí ìwájú pé òun yóò sọ ojú abẹ́ǹkò wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ń ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fún Nyesom Wike láti máa dàbàrú àwọn nǹkan ní ìpínlẹ̀ Rivers, àti wípé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá lè lo ipò agbára rẹ̀ láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ odò kó lọ mumi, kò ní sí ìlọsíwájú aáwọ̀ yìí mọ́ láàrin àwọn èèyàn méjì yìí. Bí ẹ kò bá gbàgbé pé láti nǹkan bí ọdún tó kọjá ni àwọn méjèèjì yìí tó fi mọ́ gómìnà Fubara àti Nyesom Wike ni wọ́n ti jọ ń fa ọ̀rọ̀ yìí. Àwọn ajínigbé tí wọ́n jí ẹni ọ̀wọ̀ Reverend Thomas
Òyòdè ẹni tí ń ṣe olórí ìjọ àgùdà ní apá ibìkan ní ìjọba ìpínlẹ̀ Asako ní ìpínlẹ̀ Edo ni wọ́n ti ń béèrè fún 200 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún arákùnrin yìí. ẹni yìí ni wọ́n jí gbé ní ọjọ́ àìkú Sunday ní nǹkan bíi aago 7 alẹ́ ní àyíká ilé ẹ̀kọ́ èyí tí wọ́n fi ń ṣe ẹ̀kọ́ fún àwọn ènìyàn. Oyèdè yìí òun ni àwọn ajínigbé yìí ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ méjì, ṣùgbọ́n bàbá yìí sọ di mímọ̀ fún àwọn ajínigbé náà ní pé kí wọ́n fi àwọn akẹ́kọ̀ọ́ méjì náà sílẹ̀ kí wọ́n sì máa mú òun lọ torí òun lòún ṣe àmójútó àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè náà. Eléyìí ni àwọn akẹ́kọ̀ọ́ náà fi gbọ́ sí lẹ́nu tí wọ́n sì fi àwọn méjì náà sílẹ̀ tí wọ́n sì kó àwọn ohun tó ní ṣe pẹ̀lú ohun dúkìá àti bàbá yìí lọ. Ní àná òde yìí ni wọ́n sọ di mímọ̀ láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí bàbá náà ní pé àwọn ajínigbé náà ti kàn sí àwọn tí wọ́n ti ń béèrè fún 200 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ti fi ọjọ́ ajé àná ṣe aṣọ lójú eégún ibi ìṣẹ̀ǹbáyé kan èyí tí àwọn èèyàn yóò ti máa wo àwọn ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá èyí tí ó wà ní agbègbè Oníkan. wọn ní ohun ìṣẹ̀ǹbáyé yìí ni wọ́n kó ohun oríṣiríṣi bíi ohun ìbílẹ̀ sí láti rí pé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ni ó jẹ́ ìrírí fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá. níbi ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ṣe àgbékalẹ̀ ohun ìṣẹ̀ǹbáyé náà òun ni gómìnà Babájídé Sanwó-Olú ti sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ Èkó ló jẹ́ ìpínlẹ̀ kan tí gbogbo èèyàn fi ojú sí lára. bákan náà àwọn kò ní rí ẹ̀yìn nípa ti àṣà àti ṣe ilẹ̀ Yorùbá torí náà ni àwọn ṣe gbìyànjú láti ṣe aṣọ lójú eégún ohun ibi ìṣẹ̀ǹbáyé yìí láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn tó jẹ́ ọmọ Yorùbá láti máa rí eléyìí wò gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ níbi ètò náà. Orílẹ̀-èdè Ghana ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn tí ń ṣe bẹ́ẹ̀ àwọn tí ń gbèrò láti máa kó epo láti ibi ibùdó ìfọpo ti iléeṣẹ́ Dangote láti bu omi rin ètò agbára ètò ààbò àti ètò okòwò ní orílẹ̀-èdè náà tó fi mọ́ orílẹ̀-èdè méjèèjì. ẹni tí ń ṣe agbẹnusọ fún àjọ kan lórílẹ̀-èdè Ghana Mustapha Abdulhamid òun ló sọ eléyìí di mímọ̀ láàrin ọ̀sẹ̀ yìí lọ́jọ́ òní gangan tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ní ìlú Èkó. níbẹ̀ ló ti sọ di mímọ̀ fún àwọn èèyàn tí wọ́n ṣe àgbékalẹ̀ ìpàdé náà wípé àwọn tí ń gbìyànjú láti ṣe ohun ìrónilágbára nípa ti ọ̀rọ̀ agbára orílẹ̀-èdè Ghana nípasẹ̀ kíkó epo wá sí orílẹ̀-èdè náà láti ibùdó ìfọpo iléeṣẹ́ Dangote gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ sí iwájú pé orílẹ̀-èdè Ghana ni wọ́n ti ń fi ojú sọ́nà sí àsọyé ọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ Dangote láti rí pé ọ̀rọ̀ yìí ó já sí àǹfààní fún orílẹ̀-èdè méjèèjì náà. bákan náà ni ó sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Ghana náà ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀ ni wọn yóò máa kàn sí àwọn orílẹ̀-èdè bíi Burkina Faso, Mali, Niger àti àwọn orílẹ̀-èdè mìíràn láti máa gba epo àbí àwọn nǹkan mìíràn láti ọ̀dọ̀ wọn. ó wá sọ di mímọ̀ pé iléeṣẹ́ Dangote ní ìgbàgbọ́ àwọn wà lé lórí láti máa pèsè epo fún orílẹ̀-èdè Ghana. lákòótán àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ CAF ni wọ́n ti kéde ọjọ́ méjì tí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yóò fi máa bá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tí ń ṣe ìpele àṣekágbá níbi ìdíje kòmẹ́sẹ̀yọ fún ti ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2025 gẹ́gẹ́ bí àjọ CAF ti ṣe fi àlàkalẹ̀ àwọn ọjọ́ wọ̀nyí léde. wọn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù olómìnira Benin Republic lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún tí a wà yìí ní ìlú Abidjan tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò sì máa wáyé ní aago 8 alẹ́. lẹ́yìn náà ní ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ni wọn yóò máa tẹ̀síwájú láti lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Rwanda ní pápá ìṣeré Kọ́sù Àpábíò ní ìlú Uyo lọ́jọ́ ajé tí ń ṣe ọjọ́ 18 oṣù kọkànlá ọdún tí a wà yìí. bí ẹ kò bá gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n wà lókè téńté nínú ìsọ̀rí kẹrin èyí tí wọ́n wà pẹ̀lú àmì 10 tí wọ́n ti ní sílẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 4 ọ̀tọ̀ tí wọ́n ti gbá sẹ́yìn.
bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹgbọ́n kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa san owó òṣìṣẹ́ tó kéré jù. Ẹni tí ń ṣe alẹ́nulọ́rọ̀ lẹ́ka ẹkùn Niger Delta Sáré Ìdòkúbọ̀ ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń ṣe àtìlẹ́yìn fún Nyesom Wike láti máa dàgbàrú ètò àlàáfíà ní ìpínlẹ̀ Rivers. Àwọn ajínigbé tí wọ́n jí olórí ìjọ àgùdà kan ní ìpínlẹ̀ Edo ni wọ́n ti ń béèrè fún igba mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Gómìnà Babájídé Sanwó-Olú òun ni ó ti ṣí aṣọ lójú ibi ìṣẹ̀ǹbáyé láti bu omi rin àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Ghana ni wọ́n ti ń gbèrò láti jókòó sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ Dangote láti máa pèsè epo rọ̀bì fún orílẹ̀-èdè náà. Lákòótán àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ CAF ni wọ́n ti sọ ọjọ́ méjì tí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yóò fi máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó kù níbi ìdíje kòmẹ́sẹ̀yọ. Bí ó ti mọ rẹ̀ fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójòpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Wòtàláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti wò wá, àwa làwọn máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàbìtì.